Ilé ayé ìlú lásán kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan don't take this personal when we die holidays ain't relevant I'm gon' tell you I know they feel you gbọ́ ohun tí ẹ̀mí ń sọ torí a ò lè mú nǹkan kan lọ ayé ò lọ bí ọ̀pá ìbọn sán owó asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán kìràkìtà ilé ayé asán lórí asán kìràkìtà ilé ayé asán. Ẹ̀yin boy jẹ́wà kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n jẹ́wà pa. Mo débi tí ẹ ṣá aṣọ mi sí mo ní pẹ́ fọ dáadáa and it smell nice. You guys did a wonderful job. Ó rà pé mo jẹ́ yín lówó kan. Bẹ́ẹ̀ ni ẹ jẹ wá lówó tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí mi gbà. No, jẹ́ fún wọn. Ẹ ṣé gan, ẹ ṣé. Thank you sir. Olóúnjẹ kan tí mo ṣẹ́kù sínú ilé tí ẹ bá mind. Mind kẹ oúnjẹ lásán yìí. I'm gon' tell you I know they feel you gbọ́ ohun tí ẹ̀mí ń sọ torí a ò lè mú nǹkan kan lọ ayé ò lọ bí ọ̀pá ìbọn sán owó asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán. Ó tọ́ ti orú ẹ̀. Ó tọ́ ti orú ìrìn gan. Nígbà mọ́tò. Àti. Ọ̀yá. Bàbá mọ́tò ni mọ́tò jẹ. Mọ́tò wo. Bẹ́ńsọ̀n jọ. Jọ̀wọ́ ọ̀lọ́ ni mọ́tò yẹn. Bẹ́ńsọ̀n. Bàbá mọ́tò jẹ. Mọ́tò jẹ. Díẹ̀ tí ìṣẹ́ ra ro ilé yìí. Jíbí lẹ́yìn àwọn. Wá wọlé. Wà á bẹ táyà ẹ̀. Ọbọ̀ sí mú bíbá yìí, ó ń dé pa ni. Ó tún níná bíbá yẹn gbà mí. Ayé òyìnbó ti bàjẹ́ o, ó tún fi náà sí ibẹ̀. Wá. Kámẹ́rà ni o. Wàláì kámẹ́rà ni. Ó gùn. Kámẹ́rà ni. Ẹ gbà rẹ̀. Kọjá ìrẹ̀lẹ̀. Jáwọ́ bí ẹ bọ́lẹ̀ náà. Òyìnbó ayé òyìnbó ti bàjẹ́ o. Wọ́n ti ṣe mọ́tò. Okay. Later then. Àwọn ọmọ ẹ̀kọ́ kù ní tó bá rí. Ẹgbà bí ọmọ mọ́tò ayé mi o. Wá. Máa pọlọ́pàá sí ni. Ẹ máa bọ́ síbí. Bọ̀dáàkì. Badmus ni. Bọ̀dáàkì. Badmus àbí? Badmus. Eke baba. Bọ́lá hàn. Báyìí ẹ̀. Sẹ́yìn ẹni mọ́tò yìí? Èmi mo ní mọ́tò mi ni. Àbájọ díkàjọ́ ṣe invite me mọ́tò yẹn kàn pé mi ní máa bọ̀ wá wú mi. Ẹ̀yin ẹ̀yà dúró mọ́tò yìí. Ní mọ́tò yìí. Wọ́n lọ yọ yín o.
ká láti inú CCTV camera mẹ́rin láti ń rí yín ni àwọn mopo àti wá gbé yín á nà yín gan seriously á nà yín gan o. ẹ má ṣe yẹ o. báwo wá ní street ń sìn náà how street dey. ẹ̀gbọ́n street gbẹ gan o ó ní ká má sọ̀rọ̀ tẹlifíṣàn alẹ́ láti ìgbà yẹn náà yín kọ kiri o ẹ wo ìgboro gbẹ gan o. ẹ̀gbọ́n ẹ wo sẹ́rí we don't want to tire àti ṣiṣẹ́ kọ́ ló ń ṣàánú wa kó pé àwọn náà lè rí i. bẹ́ẹ̀ ni ṣe rí orin tí mo fi sí yín lẹ́nu yẹn òun náà ni kẹ́ máa kọ lọ òun náà ni kẹ́ máa kọ lọ ṣó ti yẹ ń sìn nítorí pé mo tẹpá mọ́ṣẹ́ ṣó gbọ́n mi ṣá nítorí pé mo tẹ ipá mọ́ṣẹ́ òun ni mo fi ra mọ́tò yìí G-Wagon nìyẹn. G-Wagon rí G-Wagon rí ìgbà mi Bọ́láyọ̀ G-Wagon rí mo ti máa ń gbọ́ G-Wagon mi ìrírí first time máa kọ́ ilé lè. tètè ẹ̀ ń sìn mọ́tò tí mo ní ni iṣẹ́ tí mo tẹ pámọ́ ni mo fi rà á mi ò dẹ̀ ní company mi ní company mi ní shop. báwo lè ṣe wá rí mọ́tò yìí. má wọrí iṣẹ́ tí mo tẹ pámọ́ ni orin tí mo fi sí yín lẹ́nu yẹn ni kẹ́ ẹ máa kọ lọ níbẹ̀ ni 100% hotel tó wà ní ibẹ̀ yẹn tẹ́ bá dé junction yẹn lọ straight down back. àmọ́ bẹ́ẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀. ó yá wọlé ẹ má bọ̀ kúkú gba kọ́kọ́rọ́ kó o lè drive àbí. ẹ ò ní ìrànú nǹkan tí mo kàn ti ẹ̀ rò ní wípé mi ò ní mind tẹ́ bá lè wá sí ọ̀dọ̀ mi. kílégún wa ṣe tó lè fàárọ̀ jù a máa wá bá yín bẹ̀ ẹ̀gbọ́n a máa wá. kò sí wàhálà tẹ́ bá ti máa wá ìyẹn ò kì í ṣe problem tẹ́ ti gbọ́. káàdì mi ni. ok sir a máa pè yín sir. ẹ méjì ọkẹ pè mí kéèké bàbá. ẹ pẹ̀lẹ́. Badmus fún mi káàdì. mo gbádùn owó tí ẹ sọ ẹ. Bàtà yín náà béèrè mí náà. dákì téèyàn ò bá rẹ́ni bálà ọ̀nà ò kì í yá ìgbà tí kò ṣe anybody tá lè turn to tá lè kọnu sí akànnù sọ́nà ní káàkiri ni wàhálà yẹn pọ̀. àfọjọ́ kan sùn bẹ́ẹ̀ àsọkò lójú kan torí ká lè ṣe rere láti sinmi eré ní ṣíṣe ṣùgbọ́n kàkà kó dẹ̀ lára ìwé àgbà wa ṣe ló kún un lè sí. mo ṣeré káàkiri ni ẹ. I have my own story to tell people and I'm very sure you both have your own story to tell people either. Bí life ṣe rí nìyẹn tó o bá béèrè lọ́wọ́ ṣù ipe kí lójú ẹ̀ rí nínú odó kó tó díyàn á máa rojọ́ gan. Tó o bá béèrè lọ́wọ́ àgbàdo pé kí ni ojú ẹ̀ rí ní ẹnu ẹ̀rọ kó tó di nǹkan tá à ń mú á máa rojọ́ gan. Ẹ wò mí definitely you just have to pay your price. Ó tó ṣẹlẹ̀ ní. Agreed. Kí lè wá ṣe báyìí? Iṣẹ́ wo ló ń ṣe? Àwọn méjì àwọn run laundry and dry cleaning outfit. Go, that is go. Yeah. Bọ̀dá Kim ẹ má dá lóhùn ẹ bá ń bí pé bo lọ́fíìsì wa wà ẹ wo iṣẹ́ afọlẹ̀ ká máa fọ gọ́tà kiri níṣẹ́ tá à ń ṣe níjọ́ tẹ ẹ rí wa yẹn gan àìṣe fọ gọ́tà èèyàn kan tán ni oúnjẹ tó fún wa ló wà ní nylon tó wà lọ́wọ́ wa táwọn méjèèjì gbé dání tẹ́ fi rí wa wọ́n ní wọ́n tó wá ń pa tí kò máa fara pamọ́ tẹ́ni tó máa sí ni. bẹ́ẹ̀ ni sà. Wà bọ́ ṣé lóòótọ́ ni nǹkan tó sọ? Bọ̀ kí ládé tó ń fọ́ọ̀mù nínú òṣì jẹ́ kó ṣì máa lọ lọ́tọ̀ má dédé fọ́ọ̀mù. ní káwọn náà package díẹ̀ ni. Bóyá kó fọ́ọ̀mù òṣì díẹ̀ lọ́nà tó yẹ bá pẹ́ lára ọṣẹ máa ń dọṣẹ ní tó bá ti fọ́ọ̀mù ní òṣì jù ò ní lè jáde nù ẹ̀ wọ́n máa lẹ̀ mọ́ ẹ̀ náà. Tọ́ ní nǹkan tó sọ bọ́dá Kim àtìgbà tẹ́ ti kúrò ní Chinese company yẹn làwọn náà ti kúrò wọ́n jẹ wá lówó oṣù mẹ́ta àdè lè jalè
wàhálà yẹn ti pọ̀jù fún wa. It was too much for us to bear. Thank God pé ẹ̀dẹ̀ ti rí mi báyìí sí. Ohun tẹ́mi náà bá lè ṣe má ṣe fún yín. Kò sówó kankan bí kan. Mi ní mo lówó lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn o. Àwọn zùn lẹ́kọ̀ọ́ náà ni. Jàmbálá káàkiri. Àbí kí ni Yorùbá kan tó sọ lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́bì wọ́n sánná àbí wọ́n ṣàǹsánná o. I don't know. Bá ṣe ṣe káàkiri náà nìyẹn. You get it. But tó bá fẹ́ ní owó wà ní. Ẹ jẹ́ kí n wẹ̀yẹ ọkàn tó lè bá mi àtẹ̀sí. Ẹ kúlẹ̀ o. Mami, ẹ mú gíní. Kò lọ lẹ́nu mi. Ìbá dẹ̀jẹ̀ kò lọ. Tẹ́ ẹ bá mú ògì yín sìn báyìí, báwo lè ṣe fẹ́ lóògùn? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé okun ni wọ́n fi ń gbé títa ọ̀. Ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ wọ́jú. Ẹ pẹ̀lẹ́ màmí. Ẹ pẹ̀lẹ́ màmí. Ẹ bá ti lè gbọ́n lọ́sẹ̀ rẹ̀, ẹ máa wọ̀ ọ́ kìí ṣẹ́jọ́. Gbóná, pẹ̀lẹ́ màmí. Ẹ mú díẹ̀ sí i. Pẹ̀lẹ́ màmí. Màmí ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ó yẹ try láti relax. Ṣé màmí ẹ mú díẹ̀ sí i jọ̀ọ́. Màmí ẹ mú díẹ̀ sí i wá lójú jẹ́. Ọjọ́ tó yẹ díẹ̀ sí i, màmí ẹ mú díẹ̀ sí i. Irú ohun ò lè wá sùn báyìí. Ẹ ti gbà pé 2 o'clock ní appointment ta ní pẹ̀lú àwọn G9. Ṣé time ti lọ ni? Àti wà 3 o'clock báyìí. Mo bí o rò pé time ti lọ bẹ́ẹ̀ ṣá. Ó ti yẹ pa mí gan-an. Ìwà mo ti dàpọ̀jà tó bá láti ní láìpẹ́ náà dáadáa. Ṣe kí ẹni lẹ́yìn ó ti yẹ pa mí gan-an. Ó yẹ ẹ̀jẹ̀ ọmọ àti ọmọ. Ṣé ó súnmọ́ rárá débi pé ó máa gbà á?
ti ẹ̀ gbọ́ pé ilẹ̀ scars nílùú wa láti kọ́ post office ṣó yẹ kó wá jọ̀dẹ̀ ló yẹ kó ti wáyé. Yes ma, mi ò dé post office rí. O ò dé post office rí bọ́ ọdẹ gangan níjọba kọ́ post office sí wọn náà wọ aṣọ ẹ bó ṣe dá lò wọn náà wò ó pípa ẹ gangan ló ń du lẹ́tà sí wọn náà wò ó ẹni tó àbí kí ló ti pé orúkọ ẹ. Anytime. Okay, last one in okay, Jenitom. You will now be called Postman General. What did I say? Postman General. Postini. Postman General. That is your name from today. Okay? Can I have your seat? Lojuko. Kí ni mo gbọ́ orúkọ ẹ̀? Postman General. Postman General. This is the end of the day lesson. Can I have your day? O ní kí n má sùn. Ẹni ẹ̀rín ò gbẹnu ẹ̀ kan. Omi jò tún gbọdọ̀ jìnnà sójú ẹ̀. Tó bá ń polóṣì tí mi ò bá yọjú. Níṣe ló máa dàbí pé mo ṣe ìjàmbá fún ṣe ni. Èmi tó ṣe wípé òṣì ti ta wá pa níran wa. Aṣọ ni Mr. Túndé rí tán sọ. Tí Mr. Túndé bá mọ̀ pé mi ò níwò. Ṣé wọn ò ní pìtàn bí òṣì ti ta ara wa pa báyìí? Wo ó tọ́ ẹnìtàn orí sọ ó tọ́ ní gbogbo nǹkan tó sọ àmọ́ èmi mọ̀ wípé adániwáyé tó ń gba ìgbà lọ́wọ́ ọ̀sán tó ń gbé fòrò ó ń pòwe fún wa ní o. Òwe. Òwe kẹ̀. Ó ń jẹ́ ká mọ̀ wípé kí ẹni tébi ń pa kó má bànújẹ́ tó ráyọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ayọ̀ ń bọ̀. Ọ̀dà, mo ń retí ayọ̀ ọ̀hún. Ayọ̀ náà á dé ẹni ìtàn ṣórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wá fi rí tọ̀sán ni o torúkọ ẹ̀ á wá rò ẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìtàn. Fi Mrs. Taiwo sílẹ̀ títí wọn náà ń bẹ lára wọn gbogbo nǹkan tó ṣe ìwọ gan ló ti fún ti sọ fún ẹ try kó máa wà happy ọ̀wẹ́ bóyá ń sọ̀rọ̀ ẹ̀ wà á kọ́ máa rẹ́rìn ni gbogbo bóyá dúró yẹn ọ̀rọ̀ wa náà sọ àyè pé gbogbo wọn máa ṣe kíní kan má sunkún má bá rò rárá wọ́n bí ìfẹ́ ní fáìgẹ̀ tó jẹ́. Àwa ni. Kálẹ̀ béèrè. À ń béèrè bọ́dà Akim tí wọ́n ń gbé bíbá yìí. Bọ́dà Akim ní bíbá yìí kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́dà Akim wọ́n ga báyìí wọ́n lo mọ́tò black. Ẹ ti ṣìnà. Báyà kẹ́ lọ the next street ń bẹ̀ yẹn ibẹ̀ lẹ́ máa ti rí bọ́dà Akim kì í ṣe bíbá bọ́dà Akim kẹ́. Ètò bíbá yìí náà pé. Hello sir. Bọ́dà Akim. Èmi gbọ́ láwọn ló ń sọ̀rọ̀ sà. Àti dé àwa lẹ́nu géètì ní sà. A rí security nǹkan bẹ́ẹ̀ ó ní òmìnira tó ń jà Akim. Bẹ́ẹ̀ ni sà. Ok sà. Ta ni? Hello. Ẹ sà mi mọ̀ pé ẹ̀yin ni sà. Ok sà o ti gbọ́ sà. Ẹ ṣe jà ẹ kó ṣe ilé wọn ni ẹ jẹ́ ká bá gbé fún wa. Ẹ má bẹ̀rẹ̀ ká lè pé. Ẹ ní sùn. Ẹ dún dáadáa. Èdè wàhálà yìí ti wá pọ̀ báyìí. Ayé mi o, ọ̀dà ẹ̀ ti di burúkú owó mi ní parọ́ fún ẹ o. Wáò! Owó eré yóò ṣe wáò, wàwú gidi ni, wàwú gbáà ni, wà ní mọ́tò tó wà bíbá yìí, mi ò rí rẹ́rìn láyé mi. Mo ilé ìkọjá àjànàkú mo rí kan fìrí o, tábà rí inú yẹ ká converse ni o. Ó yẹ wá mú wọn wọlé lọ. Màá fò mí wọlé ni. Nígbà tí mò ń pa owó ń bẹ̀ yẹn pé kí ẹ̀yin kẹ́ gba ọ̀nà bíbá kẹ́ máa lọ o. Ẹ dá mi lóhùn ẹ ń ṣe bí àwọn ọmọ tálákà tí mo yẹn ń sọ tálákà kí n tálákà nìyí àwọn ọmọ tálákà báyìí wọn ìṣòro mọ̀ wọ́n máa rí lára wọn ní ṣá. Ẹgbẹ́ kò sì dúró ẹ̀yìn Ọlọ́run jẹ́ kẹ́ mú àwọn orí lásán. Ó sì lọ́rọ̀.
ọmọ tálíkà ọmọ kílẹ̀ yìí ọmọ kílẹ̀ yìí. òpònú ọmọ tálákà ó dáa kán fowó tọ́yàn wọn ò fowó táwọn ilé rárá 1 2 3 4 5 6 àwọn ọmọ yẹn wọn máa fẹ́ wọ́. ẹ̀gbọ́n rẹ̀ kan mọ́lẹ̀ bí o. àṣẹ kéṣekéṣe la rí ta kàṣàkàṣà bá kéṣekéṣe rẹ àbúrò rẹ kò ní ṣe. Badmus and Gola ọ̀rẹ́ méjì tí ò kì í yára wọn. ọ̀dà kí mo. ẹ dìde. bàtọ́ ní nínú tó kì í pariwo. báwo ni kọ ẹ pẹ̀lẹ́ ṣé ẹ ò dààmú púpọ̀ jù kẹ́ tó gẹ̀ẹ́tì dé. ẹ wo ọ̀dà kí n àdàmú díẹ̀ o bẹ́ẹ̀ nítorí bá a ṣe ń bọ̀ àbí ìlọ́wọ́ àwòrán wípé à ń lọ ilé bọ̀dá kí jẹ́ gbogbo wọn tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọpẹ́lọpẹ́ àdírẹ́sì tẹ̀ fún wa ló jẹ́ ká gẹ́ẹ̀tì bí báyìí. ọlọ́run ti ẹ yọ yìí ni o tó bá jẹ́ pọ́wọ́ ọ̀rọ̀ lẹ́lẹ́ wá bí tilẹ̀ ti fẹ́ ṣú díẹ̀ wọ́n á ti tìyín mọ́lẹ̀ o torí wọn mọ̀ mí sákìmù each morning náà mọ̀ mí sí. mo sọ bẹ́ẹ̀ náà ẹ̀rí bá ṣe wọlé a rí h money 1 h money 2 h money 3 4 5 6 h money 50 in fact ara lè yí gan mo ó dà pé mo ń wo h lára h money lára lè yí h money bàbá o. ó nìyẹn alọ́rọ̀ tó pọ̀ tá a bá sọ torí ọmọ gidi nìyí àbúrò gidi lẹ jẹ́ ìgbà ẹ̀rọ alọ́rọ̀ tí a máa sọ ṣé ẹ manage nǹkan tí wọ́n gbé fún yín. manage kọjá wa manage. ẹ má bínú ẹ manage nǹkan tó gbé fún yín yẹn not for now ok a máa jáde láìpẹ́ a máa sọ̀rọ̀ tó pọ̀ a máa sọ ok no I said 42 million naira yes 42 million. Ibo ló ti wá rí 34. Ẹ sọ fún mi bó ṣe jẹ́ 34. Ṣé ìgbádùn jẹ? Ìgbádùn. Ẹnì tán, ọkọ mi. Wọ́n náà ọmọ yóò ṣàgbàfọ̀ ó ń káṣọ wọlé ṣé wàá rí pọ́rọ̀ yìí gbà fúra jọ nítorí ọlọ́run níbo ló ti rówó ṣe oúnjẹ tó ṣe. Màámi ṣé ẹ trust mi mọ́ ni. Mo trust ẹ. Mi ò tiẹ̀ tí dàgbà tó báyìí rárá tẹ́ fi jẹ́ kó yé mi wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ọ̀rẹ́ mi Mọ́tọ́lá ló fún mi lọ́wọ́ ẹ wò ẹ jẹ́ kí n explain fún mi. Ṣé nígbà tí mo dé school ó rí pé inú mi ó wá béèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣe mí mo wá ṣàlàyé fún pé mi jẹun sùn lálẹ́ àná mi dẹ̀ tún wá jẹun wá sí school so ló ṣe gbóúnjẹ tó gbé wá láti ilé àwa jọ jẹ ní break time túngbà tá a wá ṣe tán àwa lọ sílẹ̀ ṣẹlẹ̀ bí ìpowó nu kóló ẹ̀ ló pọ̀ nígbà tó máa fọ́ kóló yẹn 1,250 ló wà náà gbogbo ẹ̀ ló kó fún mi. Ṣé òun ló wá fi ṣóúnjẹ? A máa dà fún Mọ́tọ́lá o ọlọ́run wà ní fẹ́ẹ́ pọ̀ náà ibi alẹ́ ibi àárọ̀ ibi ọ̀sán ọlọ́run ló fi pa èmi náà jẹ́rìí ẹ̀ wọn kò kì í jalè wọn kò fẹ́ kí n mọ bí tó ti rí mi. Ọ̀yá ẹ jẹ́ ká jẹ ọ̀pẹ ọkọ mi má ṣe tó ń pẹ́ lọ gba búrẹ́dì kí lè tẹ kiri ẹ lọ wàá gbàgbà. àdúrà wa lọ sí akadúkọ o ṣé bí ọ̀rọ̀ lúdò wà ní tó ń yọ ni má wọrí fílẹ̀ bàdí táyì tí wọ́n máa dín pẹ̀lú ẹ̀ tán tí bá máa nù ẹ̀ tán máa tún lọ pa àwọn èèyàn nílé máa tún máa jí sí wọn pé mo ti lù ẹ́ pa. mo nù ẹ́ pa báyìí ó ṣe ń lẹ́nu sọ̀rọ̀ ìwọ ní mẹ́mọ́dà àti gist mi ó sọ̀rọ̀ mọ́ sí fún mi. Oh my goodness mo ti gbàgbé ṣá sórí ọ̀rọ̀ mọ́ sí bá ṣe dé láti outing ní jẹta ni mo ti rányàn sí wọn pé kó lọ fún wọn lówó kò yẹ because tí bá ní kí n pè wọ́n sí ṣe náà bẹ̀rẹ̀ sí ní mí lára máa yọ mí lẹ́nu ọ̀rọ̀ marriage náà máa bá mi sọ èmi dẹ̀ tí ìráyè gbogbo yẹn ń sìn kò sí nínú agenda mi rárá.
now. Mom sick now. Wọ́n ò lè má bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wedding. You don't know my mom sí. Sórí ọ̀rọ̀ wedding bó ṣe wà yẹn ó mú lọ́kàn wọn ju health wọn lọ. Ìyẹn tún loud gan. Baddest. Èmi ti ẹ̀dùgbẹ́ pé ìyá Doyin ti kú. Sẹ́ni tó máa wà láàmì bí mo ṣe wà yìí. You get luck now. Kò sẹ́ni tó máa bọ́ dẹ̀ ó free bí ẹ̀sẹ̀ àlọ́ abeg leave that thing mo ti pa. No dude wetin dey worry this? Aga ọmọ ọjọ́ ọjọ́. Irọ́ òjò ló kàn. Bàyá tó bá dé mi báyìí. Wá. Ṣé wàá wọlé mọ́ mi? Wọlé. Lórí tí n bá fi lè wọlé tí n bá fẹ̀yìntì báyìí. Mo sùn lọ́nu. Bí a kò bù wá. Ọ̀dà mo mọ̀. Kí ló ṣẹlẹ̀? Sister ni. Wọ́n ní o. Mami. Mama ni. Kí ló ṣẹlẹ̀ mami? Mọ́tò ló kọjú wá. Wọ́n lè ní sùn wá. Ó ń dùn mí. Ibẹ̀ yẹn náà ibẹ̀ yẹn ó ń dùn mí. Jọ̀ọ́. Mo dárò. Mami ẹ pè mí. Ikọ̀ fọwọ́ kú ọbẹ̀ ó dùn mí. Ọ̀rọ̀ máa ṣe ẹ̀jọ̀ mami ẹ pè mí. Ẹ̀pẹ̀lẹ́ màmá. Mami ẹ pè. Ẹ máa wá kúrò ń bẹ̀ jọ ó ń dùn mí. Mama ẹ jọ̀ọ́ ẹ tèkè ẹ̀zẹ̀ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. Mami ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Díẹ̀ ní tún ẹ pẹ̀lẹ́. Ṣé. Ẹ pẹ̀lẹ́ lọ́run fún yín lálàáfíà. Ẹni tán. Jẹ́rìí ẹ̀. Díẹ̀ ní tán. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run máa fún yín lálàáfíà kò tó nǹkan náà wọlé. Ṣé kò sí? Èrò rárá. Ẹ sùn mọ́ bọ̀. Ẹni tán. Nǹkan ńlá ló ṣe màá náà. Eegun wọn rún sínú ni o. Kí n má parọ́ fún ẹ. Kò lè ná in less than 120,000 naira. 120,000.
bẹ́ẹ̀. Màmá ní mo ti fẹ́ rí ẹjọ́ tó yóò lómi lè rí 120,000. Wa náà ni. Àánú lèmi náà ṣe mo rí pé kò sí nǹkan kan ni mo ṣe dárúkọ 120,000. Pọ̀. Igbe wa ran eléyìí ẹnìtàn. Ṣé ni kó tara ṣàṣà. Pàápàá gbogbo ọ̀dọ́ tẹ́ bá rí pé o lè lọ tán lè ṣàánú yín tán lè ṣàwó ìjọ fún yín ní kíákíá kó má pẹ́ jù ó ní kó ṣe báyìí. Ọ̀rọ̀ gbé kọ́. Ẹjọ́ mọ́ mi ẹjọ́. Màmí nìkan ni mo ní ẹ ṣàánú mi. Ẹ wo ẹ kò tí ẹ bá mi tọ́jú máa lọ́wọ́ wo wa ẹjọ́ torí ó lọ ẹ má jẹ́ kí bá mi kú. Owó lọ́wọ́ ẹ̀yin lẹ̀ ni. Bó bá ti dé ṣóore mi fi dé lójú tó bá ti dé iṣẹ́ di ṣíṣe màmá ẹ̀ máa fẹsẹ̀ wọn rìn lágbára náà ṣe pápápá ṣùgbọ́n ṣe pápápá kó tètè lọ. Tó bá lè dúró sí yín lọ́wọ́ tètè lọ pápápá wó. 120. Tèmi bá mi wọ. Ẹni tá a bá ṣe lórí tí ò dúpẹ́ ó dàbí ọlọ́sàn akọni lẹ́rù. Ó dúpẹ́ wúre tẹ́ ń ṣe fún wa o. Àbáwa náà kọ́ lélẹ́ yìí tá à ń yọ bí ọjọ́ tá à ń dán àmọ́ òní bá ṣe rí ni. Ẹ ṣe gan-an Ọlọ́run máa jẹ́ kọ́wọ́ yín máa ròkè o. Kékeré mà ní gbogbo eléyìí máa ti bẹ̀rẹ̀. Tí n bá bẹ̀rẹ̀ tán kí lẹ wá fẹ́ sọ gbà ẹ̀. Ẹ tún máa gbé wa jayé ju eléyìí tàti jẹ tẹ́lẹ̀ lọ. Lóòótọ́ ni mo ì máa gbé yín lọ ṣayé káàkiri. Mi ì tí ì gbé yín dábẹ́òkúta lọ. Èmi ti dábẹ́òkúta rí. Ayé wà mẹ́rọ̀. Mo ti dábẹ́òkúta rí. Ṣé wọn kò ayé ńlá gan wà ní Ọ̀tún Èkìtì? Mo mọ̀ Ọ̀tún Èkìtì. Tí máa gbé yín lọ ṣe fàájì gidi ńbẹ̀. Àmọ́ bí tí ayé gangan wá wà tó máa yọ owó. Àwọn èèyàn ńláńláńlá káàkiri níbi gbogbo àwọn náà máa lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ó ní wọ́n pè ní 100% bar ní Elégùṣì 100% bar ní Elégùṣì tí bá gbé yín débẹ̀ wá wò pé ẹ wà kí ló tún ṣe bì. Mo kódà wà nìkan ní 100% wà tó ló tẹ̀ tí ó ti wà lẹ́kọ̀ọ́ náà tó ní klọ́ọ̀bù ní báyìí. No, ọ̀tọ̀ ní tòótẹ́ tí mo sọ ọ̀tọ̀ ní tòótẹ́ yẹn kò yẹ báàlẹ̀ lè tí mo sọ èdè Elégùṣì wo bá sọ̀rọ̀ jù fi yẹn lẹ̀ ó ti yọ owó. Rákì mo ní ìkọ̀kọ̀ mo fẹ́ sọ. Kí ni ẹ. Mo ṣàkíyèsí pé àtìgbà tá a ti dé bí báyìí ọ̀tọ̀ nìkan tá a bá wá ọ̀tọ̀ nìkan tá a mú gbọ́ wọ́n dẹ̀ léyìn òwúrọ̀ òwúrọ̀ gbàgbé kan tó gbé lọ sí ọjà torí ẹ̀ mo pé ọ̀nà. Ẹni sọ̀rọ̀ ṣé kìí ṣe wípé mi ò dá yín lóhùn dáadáa àbí mi ò tẹ́ yín lọ́rùn. Rárá bọ̀dá kí kò rí bẹ́ẹ̀ yẹn èèyàn tó bá máa rí ìbínú Ọlọ́run nìkan ló máa ní pé ẹ gbìyànjú tó fún wa kò sírú ẹja tẹ́ ti fún wa jẹ kò sírú ayé náà tẹ́ ti fún wa jẹ kò sáyé tá àti ìjẹ láti bàtà àti débi báyìí bọ̀dá kí ẹ jọ ẹ kọ́ àwa náà bí wọ́n ṣe máa ń pa ẹja ẹ má fún wa lẹ́jà jẹ ẹ jọ ẹ bù wá bọ̀dá ẹ jọ ẹ kọ́ wa bó ṣe máa ń pa ẹja ẹ jọ. Ẹ fẹ́ dé odò. Bẹ́ẹ̀ ẹ fẹ́ pààrọ̀ gidigba. Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ dá yín lójú pé tẹ́ bá dòdò ẹ ní bẹ̀rù òtútù. Láíláí wà ní kí gbogbo tútù ìfà àtẹ̀wọ̀n ìgbà wa rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé akíkanjú náà méjèèjì ẹ̀yin ẹ̀kan ṣàánú àwa ẹ̀kọ́ wa bọ́ ṣe máa ń pa ẹja yẹn. No problem. I will help you guys. Ẹ pẹ̀lẹ́ mọ̀ ṣe dúpẹ́ Ọlọ́run fún mi lára dálágbára Ọlọ́run ẹ pẹ̀lẹ́ mọ̀ ṣé ọ̀rẹ́ ìtọ́jú ṣé ọ̀rẹ́ mọ̀ tẹ̀sí ṣé ìdọ̀kọ̀ wípé ìdílé títí mo ní ẹ̀wọ̀ ẹgbàmà ní kí n fún yín kẹ́ tó fi ra àwọn nǹkan tó nídìí. 5,000. Bẹ́ẹ̀ ni mà.
mo lè ti lówó tó pọ̀ tó báyìí. No, mo ta àwọn textbooks tí mo ti lò ní past class fún àwọn juniors mi. Owó yẹn ni mo wá fi kún ní 2003 tó wà lọ́wọ́ mi wá ní kí n kó wá fún un. Ó wá ní kó wá kó fún mi. Bẹ́ẹ̀ ni. Ó ṣé mo dúpẹ́. Ọlọ́wọ́ àdúró tí wọ́n dá. Ọmọ mi ẹ má sọ fún mọ́mí. Ẹ jọ̀ọ́ kára yíyá ló wà important. Ẹ jọ̀ọ́ náà dúró fún mi. Ó ṣé ọ̀rẹ́ mi. I won't forget this in your room. Okay. Ó ṣé mi. Mi ò máa kí ẹ jọ. Ó ṣé ọkọ mi. Sista kò rí bẹ́ẹ̀ ṣe ìròyìn. Ọkùnrin gidi wo ló wà ń ta ǹsìn téèyàn fẹ́fẹ́? Mo ń gbọ́ tí. Ọ̀dà, ẹ wò. Èmi ò lè sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò. Mo ti sọ fún yín, ẹ má máa compare mi àtàbúrò mi síra wọn mọ́. A yàtọ̀ síra wa náà. Orí tó ní kálukú gbé wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bó ṣe yan tiẹ̀ nìyẹn. Ó dà mọ́ gbọ́ tiẹ̀. Àní mo ti gbọ́ sẹ́ẹ̀. Ẹni tí ò tí kú kò tí mọ orúkú tó máa pa wọn náà. Èmi ò rọ́bí sí wọn o. Àmọ́ nǹkan tèmi kàn ṣàǹsàn ní gbogbo sẹ́ni tó mọjọ́ ọ̀la. Alright, mo ti wá. Àní mo ti gbọ́ sẹ́ẹ̀. No problem. Alright, done. Ó máa better kí sister kó lọ wá ìlú sí oní wedding tó máa ń kọ every single time yìí. Tí ìyá wedding bá ń jẹ wọn ọ̀dẹ̀ lọ marry again. Ó tiẹ̀ ti sú mi. Gbogbo ìgbà tó máa ti pè báyìí, ìgbà wo ló máa marry, ìgbà wo ló máa marry ni wọ́n máa sọ. Ṣé marriage náà ló easy báyẹn? Wọ́n wá sọ pé gbogbo àwọn àbúrò mi ló ti marry nìkan kìnìkan. Ọmọ kí ló kàn mí pẹ̀lú gbogbo rubbish yẹn? Ọba marry. Àwọn tó jẹ́ pé wọ́n marry ó jẹ́ life wọn báyìí ó ti wà frustrated. Gbogbo àwọn tó ń marry láyé ìsìn frustration náà fi ń lo life wọn nú ẹ̀ náà. Àbúrò mi okay náà sì. Ẹ wà àbúrò mi ń ṣe tó ń pariwo Bíọ́lá. Teacher ló fẹ́. Ẹ jẹ́ sọ fún mi. Owó gidi wo ni teacher ní lọ́wọ́ tó fẹ́ fi tọ́jú èèyàn? Ṣé mi wá fẹ́ live life báyẹn? Ọmọ mi ò lè jìyà láyé tí mo wà yìí o. Wo má tiẹ̀ dààmú ara mother sister lò wọ́n yóò ní. Because bí mom sí mi náà ṣe máa ń pariwo nìyẹn. Wọ́n dẹ̀ máa pariwo wedding as if it's the yardstick of getting rich. I don't understand. Ẹ wo èmi bí mi ṣe wà yìí èmi Àdùnní o yìí tí rí ẹni náà tó máa decide mi fẹ́ live life mi fún mi lórí kíni mo lè dúpẹ́ ìyá mi ti kú so kò sẹ́nibọ̀yì tó lè disturb mi bí mi ṣe wà yìí. I follow you gone body ayé yẹn àjọ máa jẹ kú ni kò sí time. Okay, èmi ní kémi jìyà kú àbí èmi lèmi fẹ́ sọ́fà àbí sọ́fà ni mo ti wá ní. ẹ̀yin ní parents èmi pé wẹ́n mi yìí ìyá tó máa dá mi kò bàtà. Kí ló ti lè wà bí ti lọ báyìí ni? Ṣé ìwé nílò ayẹ̀ká ní Morgan line sọ́tàdì? For over 20 hours lè ò mọ́. Ti sú mi báyìí. Ọ̀gá ọ̀. Mo náà fẹ́ lówó bí H-money táwọn ìṣẹ́ máa pariwo ní kiri ìgboro.
àwọn kan ṣáà ní Arab money, àwọn kan ní ìjọba sísù, àwọn kan ní investor BJ, Boss Pumpy, wọ́n wà ń bẹ̀ Kókó general. Nínú olówó kó tó máa ní Bọ́lá àwọn money. Ìgbà tí mo jí àyà mi já tó jẹ́ wípé orin yẹn ká lójú mi straight ni mo má lálàá fine but ṣọmọ kéèyàn jí káyàyàn ṣì máa bìbìbìbì báyìí lára mi ló ṣe ń já ṣọmọ mo wá rò wípé ṣé kìí ṣe pé Ọlọ́run má rò anything Ọlọ́run ò ní jẹ́ ìbànújẹ́ ní ìṣẹ̀lẹ̀ sáwà àwọn oníbà wọn kúkú òjijì wọ́n best friend ní wà náà lè ever yára wa ọ̀rẹ́ mi jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ Olúwa má jẹ́ ká jàrà Olúwa má jẹ́ ká jàrà má jẹ́ kí a kúkú òjijì Olúwa má jẹ́ kí àlá tí Tọ́lá ní ṣe má jẹ́ kó ṣẹlẹ̀ wá lórí lórúkọ Jésù. alálàbọ̀ wọ́n pọ̀lọpọ̀lọ orí odó ọ̀gàgà òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀. mo sáré títí ọmọ òṣòro jí ọmọ rìnrìn gbẹrẹ ọ̀rọ̀ Ọ̀rúnmìlà mo bá bu kéde ẹtí fapá ṣe tán ibẹ̀ mo ti bá àlá tó ṣubú tí ò lè dìde ibẹ̀ mo ti pàdé òrìṣà ńlá òṣèré màgbò tó dá owó fàtí ẹ̀tẹ̀yìn lónìí ó ní òṣùṣùn rí ọwọ́ yín lẹ́ẹ̀ máa fi kàwé wíní ìṣùṣùn rí ọwọ́ yín lẹ́ẹ̀ máa fi kàwé wíní wọ́n ní kí wọ́n ṣe bẹ̀ nìna mo ní olúmọkòló sílẹ̀kùn làálẹ̀ tájà alájà pajá tí pọ̀npọ̀n lẹ́yìn wọ́n ní kí wọ́n ṣe bẹ̀ nìna mo ní olúmọkòló sílẹ̀kùn làálẹ̀ fẹ́yìn méjèèjì lónìí tájà alájà pajá tí pọ̀npọ̀n lẹ́yìn wọ́n kí wọ́n ṣe bẹ̀ nìna mo ní olúmọkòló tú sílẹ̀kùn làálẹ̀ fẹ́yìn méjèèjì tí àhú gbọ̀nà fún wọn káládé gbó pọnrin ti yín wá lónìí ìpọ̀npọ̀nrin ti yín wá o bídìí bá ń bàdí sún ariwo ẹkún a máa tagi mú ní sunsun àgbọ̀n òkè ìsàlẹ̀ a máa dún yẹrẹmù adíá fún Ọ̀rúnmìlà tó ní ẹyan rí ọlá wá látọ̀run ìjẹ́ dẹ́rẹ́rẹ́ làgbẹ́wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn dẹ́rẹ́rẹ́ kiri ó máa wọ létọ̀ yín wá dẹ́rẹ́rẹ́ làgbẹ́wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn dẹ́rẹ́rẹ́. ẹ kárí ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ kárí. ní báyìí tẹ́ ẹ ti jẹ jíjẹ tẹ́ ẹ ti mú wíwẹ̀ ló kù o àbí bẹ́ẹ̀ kọ́ la ṣe ṣe tiẹ̀. bẹ́ẹ̀ la ṣe ṣe tọ̀dọ̀ mi. ọ̀kárí tó fi ń jó bí iná tó ń rọ̀ bí òjò bẹ́ẹ̀ ni. ọ̀kárí ò ṣe mọ̀kùnrin sẹ́ẹ̀rí igbá tí ń bẹ lọ́wọ́ mi ọṣẹ tí ń bẹ nú rẹ̀ odidi ọjọ́ méje lẹ́ẹ̀fì wẹ̀ gbákùgbákù gbà. ẹ̀ẹ́dẹ̀wé ọlásàn mìmìmì ẹ̀ẹ́dẹ̀wé ọlásàn yọyọyọ tìrè gbérelú àgámọ̀ ìwọ náà gbà. ọ̀kárí tẹ́ ẹ bá ti délé kẹ́yìn méjèèjì kẹ́ ẹ wẹ ọṣẹ yìí tẹ́ ẹ bá ti wẹ̀ ẹ́ lórí ọjọ́ keje ẹ má jẹ́ kọ́ṣẹ yóò ṣẹ́kù o tẹ́ ẹ bá ti wẹ̀ ẹsẹ̀ ìtàn lọ́jọ́ keje ẹ wọ ọmọ bíi kọ̀ọ̀kan tọ́jọ́ orí wọn ìtí ju 18 sí 22 lọ tẹ́ ẹ bá lájọṣepọ̀ tẹ́ ẹ bá ti wá bá wọn lájọṣepọ̀ tán ẹ tara ṣàṣà ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ nu abẹ́ yín tẹ́ fi débi o. sọ̀rọ̀ mi yé yín kùkù tọ́là òyì fọláwọlé òdì fọláwẹwọ́ ló wọlé tó ló ṣìṣì gbogbo ara ń gbọ́ kókó fi ṣáájú ajé ò máa yabò yín ni ẹ má padà o. Ẹkúṣẹ́ Mrs. Taiwo. Àwọn ọmọ kan wà ń bí tí wọ́n qualify láti ṣe exam
So kọ́ mọ́ àpè jáde. John Ofu. Iṣẹ́ tẹ ṣe rí. Ọmọléwé náà lè wọ́n náà àpẹẹrẹ báyìí. Àgbẹ̀pẹ̀yà Deborah. Sir. Ọlálérè ẹni ìtàn. Jíde nǹkan gbẹ̀dún. Drop your pen. Ishao Barakat. Ishao Barakat. Sir. For Israel. Drop your pen. Ẹ máa bọ́ta. Tẹ̀lé ayé. Drop your pen. Out. Out. Vamos. Bọ́lá. Wọ́n ní bí a bá ṣe rẹ̀. Ọ̀la ń kọ́ ni. Ìrìnnìsí òní ìsọ̀ni lọ́jọ́ ajúyìn ṣe o. Àṣẹ. Ẹ bá jẹ́ pàdé o. Àṣẹ. Ẹ ti mọ̀ pé irú àwọn àdúrà báyìí àṣẹ ni wọ́n ń ṣe sí. Bẹ́ẹ̀ni. Ẹ ti já sí. Bẹ́ẹ̀ni. Ó ti tán. Ó ní mo ṣe fẹ́ kí ẹ gbé mọ́tò yìí lọ. Ìtumọ̀ owó tí mo pa lákọ̀ọ́kọ́ yẹn ni pé tí ẹ bá gbé mọ́tò yìí lọ, bí wọ́n bá ṣe rí yín pẹ̀lú mọ́tò yìí, ó náà ṣe máa mọ orú èèyàn tó jẹ́. Okay? Àwọn olóyìnbó ní first impression last longer. Olùwọ̀n mọ́tò wà dẹ̀. Bẹ́ẹ̀ ni tí mo wà dẹ̀. Àwọn ọ̀ṣà ìdíyẹ. Olùwà náà. Mo máa wà dáadáa náà. Oh, no problem. Àjùyèsè. Ẹ̀rí àjùyèsè. Listen. Kí ló ń dùn yín nù? Kí ló ń dùn yín nù? Ẹ ti rìnrìn jù. I'm a correct hour, sir. Okay? Mi ní kẹ́ máa rìnrìn pọ̀ jù. Reduce it. Kò ṣe báyìí ẹ̀rín. Okay, sir. Ẹ ṣe wà mẹ́rin. Ẹ ti tilẹ̀ fún. A máa ti ẹ̀ máa wọ̀ ẹ̀ máa ti. jọ dúró Ẹnìtàn Ẹnìtàn kí ló ń ṣe ní school hours tó ń fẹsẹ̀ rìn káàkiri Ẹnìtàn kí ló ṣe ń bò ló ń lọ ní school hours. wọ́n lé mi ní school. kí ló ṣe fún wọn. mi ti sanwó school. nítorí pé o sanwó school àwọn tíṣà ìkálàṣà torí ẹ̀ làwọn fi ń lé ẹ lọ́lẹ̀ ń bò ló ń lọ báyìí sìn ò ń lọlé àbí. ó mọ tó máa ṣẹlẹ̀ èmi fẹ́ lọ já búrẹ́dì fún àwọn customer sìn
tó bá máa jẹ́ kí n gbé ẹ bá ti gbé má jábẹ́rẹ́ ìtàn máa kúrò ńbẹ̀ máa gbé padà sílé máa lè mọrú nǹkan tí máa ṣe lórí ọ̀rọ̀. lórí akọ́lẹ̀ jámalọ. ọmọ tó ń bọ̀ yìí ṣéyàn lè tra ilé báyìí. wà á ilé òṣèré o ṣáà di pé òun pẹ̀lú bọ́fẹ́ rẹ̀ dojọ́ ń lọ òróró ọ̀rọ̀ wo ló ń sọ yìí mú fi jáde kó má lọ alákòóbá. hello ẹ̀yin kọ́ mú kí jàre kẹ́ kó wèrè kó wájú mi jàre obìnrin mú kí ẹ bọ̀dà wèrè tó náà wá ewu kìkì nìkan ta fẹ́ ṣe báyìí náà látàgùn mẹ́wàá ta ti kúrò nílé àdúgbò tẹ́sí sọ pé ká wá náà lè ló lọ́mú yọjú yìí. Badmus ó ní pírọ́blẹ́mù gan o kí ló ń wọ́ọ̀rẹ́ ẹ̀ náà gbàgbà kó tó ń pariwo tó ń pariwo tí náà bá tán lásán àìjọ tán lè kan náà kí ló ń ṣe náà ní sùúrù kó farabalẹ̀ a máa gẹ́ẹ̀tì kó tó ní ká wá wá. mo gbọ́ máa ní sùúrù chi. jẹ́ ká gbà báyìí lọ. ibo ní ká gbà báyìí lọ gbà báyìí lọ máa ní sùúrù. mo ń gbà síbó náà mo ń gbà lọ yìí mo ń gbà o mo ń gbà látàgùn mẹ́wàá àárọ̀. Holidays ain't relevant, yeah. I'm gon' tell you, I know they fair you. Gbọ́, ohun tí ẹ̀mí ń sọ, yeah. Orí àwọn lè mú nǹkan kan láti ayé ò lọ bí ọ̀pá ìbọn, àbórí wèrè wo tó ya wèrè àbórí wo ṣé mi máa sọ fún ẹ o sọ fún mi pé iná wèrè kan èékánná kan ẹ̀jẹ̀ kan iná kọ̀ ojú olóró ni. so gbádùn sa. mo gbádùn o ṣé wà gorí fóònù náà sí ìsìlù náà látàárọ̀. tí mo pẹ́ nǹkan tó dáa kò fẹ́ kán sí òní àwọn ànígbà fún náà ó máa ní sùúrù ni gbogbo ṣe gírígírí báyìí ni wúdi fúlẹ̀ mú gan o. wèrè ni ẹ ni. wèrè ni wọ́n náà o wèrè ni ẹ. ní sùúrù Badmus mo rò nǹkan kan o. máa rò ó. ó mọ tó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ti gbé mọ́tò fún wa wọ́n dẹ̀ ti fún wa lówó yóò bí a ká máa lọ sí club àbí ká máa lọ sí beach tó tàbá ń pọ̀ tàbá ń ra nǹkan kan bẹ́ẹ̀ àwọn gẹ̀ẹ́sì máa fẹ́ wá àbí kí ló fi. irú àìdí àwo nìyẹn náà èmi ò mọ̀ bóyá yẹn máa wọ́ọ̀kì o ká máa lọ kúrò ká máa lọ kí n ṣe bí mo sọ fún ẹ látàárọ̀ kílé tó mú àìdí àyẹn wá látàárọ̀. àkànlọ dúdú wèrè kan bí báyìí. ó gbẹ́nu sọ̀jọ́ àkànlọ dúdú wèrè ṣé wọn náà kọ́ ni já lọ try beach wèrè ẹ̀ tó dárúkọ o. ṣáàjà máa lọ. wèrè ni wọn náà. bẹ́ẹ̀ni sọ̀n. bẹ́ẹ̀ni wèrè sọ̀jọ́ wèrè ni ẹ. olùsí àgàlè kí ló fẹ́ ṣe fún mi àbí Oya shake it, baby don't break it. You took your mama now I must make it. Oya shake it, baby don't break it. You took your mama now I must make it. Oya don't stop, take it, 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 don't stop. Sexy malato, oh plenty walato. Big bros is getting a lato. Keep it low, no lado. Hey, Agbani direct go. How you pick a mango one let go? This your beauty loud, it gon' echo. Oh, to let your DB Fedeco. Paparazzi, they want snap am. All the boys them say they want tap am. When you wiggle child, you gon' clap am. Me, I want to bet, I want nap am. Gina Goro, Wagba Poro. Malo ma fi mi way Ogoro. Come to Koro, Jacka Soro. No, they tell me, baby, show your color. Oh, yeah, shake it. Baby, don't break it. You took your mama, now I must make it. Oh yeah, shake it. Baby, don't break it. You took your mama, now I must make it. Oh yeah, don't stop, take it, 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 don't stop. Pese beat man over. Boja hero ati bubalowo. I don't give a damn, no. I just wanna eat it, no. Look out, Osimole. Onibody, irumole. Jack you up. Wait titi, oh me titi. Shake it titi, don't break it titi. I like it titi, don't stop it titi. Just keep on the bicycle, need titi. Obanya dajo, obanya fagu. Dirty and we shemura magu. Ekwato gini mamamu. Our voice your long go on. Yeah, shake it. Baby, don't break it. You took your mama, now I must make it. Oh yeah, shake it. Baby, don't break it. You took your mama, now I must make it. Oh yeah, don't stop, make it, don't stop, make it, don't stop, make it, don't stop,
some more. Let the booty drop, Mr. DJ, give me some more. Make you knock it up, give me some more. Mr. DJ, knock it up on the replay. Mr. DJ, some more. On the replay, some more. Mr. DJ, some more. Pump it up, some more. Mr. DJ, pump it up, some more. DJ, pump it up. Jabala, 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 jabala. Some more. Some more. You think that I go? You beat the pop up. Mr. DJ, knock it out. Cause the people want to jump up. Like Calypso and Afro pop up. Who want to follow? All of them, they done the jump up. Oh yeah. Some more. People on the floor. Put it on the road. Some of them on the road. People dancing. Skibo. Robo Skibo.
Jumping in my name, you know I got flexing in my name, you know I got jumping in my name, baby I got jumping in my name, you know I got all the girls them like that. When I post on my page, them right back. You know, all the boys them hate that, and I still they pretend I'm laid back. You know, follow me to best stack. You know, girl, you know I'm best at. You know, everything I do, I be legend, I be like Jimmy Jazz. Yeah, popping in my name, bottles in my name, shopping in my name, flexing in my name, jumping in my name, jumping in my name. I thought about getting money, but thought about no sabi to shake body. Oh yeah, like I no getting money, but you know say now like body scatter the place. If you want play me conny, you know say you no go funny. Hey, hey. If you dey looking for face, you go see say I dey look you for face. Oh yeah, sure you feel my beat, and you dey see us sitting baby. All my guys them G's, and we keep it 110 degrees. Oh yeah, falling is a must. Girl them a coming in a rush, and them a fuck shit up and leave, and them a flying overseas. Ṣì tó bẹ̀rẹ̀ látòrí ìrọ̀dìrò. Ó ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ó bọ́ sórí àwọn òbí tó bí. Ìgbà wo lo ṣe òun nípadà wá rán mi báyìí? Àwọn ẹgbẹ́ mi wà ní school. Èmi wà nílé. Àwọn awí tí wọ́n lówó ò ní o. Owó kúkú níran. Òṣìgán níbi tó fi kà sí. Ẹ dúró náà. Ohun tí ó ti yé mi ni wípé ẹ̀ṣẹ̀ wo la ṣe Elédùmarè tó ṣe fi pàṣẹ ìyà jẹ wà ní ìran wa. Ẹni ìtàn àròkàn ló máa ń ròyè. Jẹ́ ká ní sùúrù. Jẹ́ ká ní sùúrù ká gbọ́kànlọ́ lọ́wọ́ ọba tó dá wa. Èmi mọ̀ pé kò tó gbọ́ àṣẹ. Nígbà wo? Nígbà wo ló máa tó máa ṣẹ́kù? Ẹ má pààrọ̀ yẹn fẹ́mi mọ́ o. Àrọ̀wà táwọn òbí yín pa tẹ́ fi padà dún tẹ̀ dà lẹ́nìí. Ẹ má pa fẹ́mi mọ́ o. Ẹsẹ̀ yín nìyẹn. Kò ṣeé fi rìn mọ́. Ẹ tẹ̀ dúró náà. Àti jẹun gọ́ndọ̀gùn. Ẹ wá ń pààrọ̀ wa ohun tí ò tó bọ̀ wá ṣẹ́kù. Ẹ má sọ fún mi pé Ọlọ́run ni o. Ta lẹ gbẹ́kẹ̀lé náà? Ta ló fẹ́ fi kún? Ṣọ́lọ́run tó ti gbàgbé wa ló fẹ́ fi kún. Ẹ jẹ́ ya mọ́kàn torí òṣì ẹ̀wọ̀ ó ti bá wa múlẹ̀ already. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán. Ọ̀dà náà ẹ kó gbogbo tí ń bẹ lọ́wọ́ yìí sínú àkúfọ̀ gbá yìí. Asán lórí asán, ìlàkàkà. Òkè èhè wọ̀lú Ifá máa fi yín ṣẹrú ọ̀run mìíràn máa fi wọ́n ṣe wọ̀ fàbára mi àgbọ̀n mi règún máa fi wọ́n ṣẹrú àsásìn lásán ọmọ bíbí inú ni kó fún wọn ṣe torí ojú oró àwọn ní solùkó mi àlùkìrì sí àwọn ní solùkó rẹ̀ gbogbo ara ìpàdìpá fi ń dáríjọ fólú ọ̀gán ẹ̀ẹ́dẹ́wé ọlásàn mẹ̀mẹ̀mẹ̀ ẹ̀ẹ́dẹ́wé ọlásàn yọyọ ọjọ́ ẹ̀mú bá ti wọ náà ní ńlá báyìí ní gbébòde babaláwo tẹ́lẹ̀rẹ̀ babaláwo gbàlàjà bí ikọ̀ wájá fún ìrẹ̀tẹ̀ méjì tó tẹ méjì fáwọn méjèèjì tí wọ́n là yẹbẹyẹbẹ bí ọbẹ̀ rẹ́kẹ́ ìtẹ́lẹ̀rẹ̀ gbàlàjà bí ikọ̀ wájá fún ìrẹ̀tẹ̀ méjì tó tẹ méjì fáwọn méjèèjì tí wọ́n là yẹbẹyẹbẹ bí ọbẹ̀ rẹ́kẹ́ lónìí ǹjẹ́ kẹ́ là kẹ́ lu ǹjẹ́ kẹ́ lówó lọ́wọ́ ǹjẹ́ kẹ́ là bí ẹlẹ́wùrò. Rọrùn òṣìwò làwọn ilé ìsúra ẹ wọ́n bá èsù yákàyàká ìgbà tó jẹ́ pé mú kùmù ni wọ́n máa mú kiri ẹ wọ́n máa mú wèrè mọ́ wèrè bẹ́ẹ̀ sì dídé jọ àdíkẹ́ ìdílé kan. Don't say it is personal, all of this and everything ain't relevant. Yeah, I'm gonna tell you, I know they fear you. Go, tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú kankan láti, ayé ò lọ bí ọ̀pá ìbọn pé. Sán, asán lórí asán. Ìlàkàkà ilé ayé asán. Let's do this, man. Let's give our papa.
Bọ́ọ̀ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Ọ̀gá wọ́n ìpẹ́ kí mi fún ọ. Sáfọ̀ ẹ̀ máa sáfọ̀ àmì ìlú àpò yẹn gbalẹ̀. You go drown yourself. No wahala. Oh. To success. Amen. Amen. Long life. Amen. And to more businesses. Amen. Oh. I'm happy, man. I'm happy too. Oh, I need to congratulate you guys. Especially, congratulations. And welcome to the Millionaires Club. Ooh, congrats, bro. Thank you very much. Thank you, sir. You are great. Thank you. Thank you. Yeah. Thank you, boss. Thank you, sir. Very much. Thank you, sir. Yeah. Badmoss. Tó bá di Saturday, mo fẹ́ rán ẹ lọ síbi kan. Èmi nìkan àbí ìyàtọ̀ náà. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán. Gbogbo owó ilẹ̀ dúkìá asán. Benz, Rolls Royce, Range Rover asán. Vanity, vanity, all of this and everything, yeah. It's vanity, oh. Don't take this personal. All of this and everything ain't relevant, yeah. I'm gon' tell you, I know they fail you. But, tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, Sán, owó. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Ṣé mi wá ní máa lọ báyìí? Ó dẹ̀ wù mí kí n dúró de o, àmọ́ látàárọ̀. Padà àwọn nǹkan tó ní ọ̀bà kókò lọ gbóná àwọn èèyàn tó jẹ́ lò. Ẹ ṣáàbà mi jíṣẹ́ fún kí mi wá. Ẹ kúlẹ̀ wà. Ẹyin ìtàn orí károdù asókè lára lè fẹ́ mọ̀. Lọ́wọ́ kókò lọ gbóná àwọn tó jẹ́ lówó látàlú ti lọ. Mami kò ń ṣẹjọ́ mi. Ṣé bí bọ̀dá Fisa àti bọ̀dá Monday ni wọ́n fún mi lówó? Mo dúró látàárọ̀ wọ́n fún mi. Ṣé kì í ṣe àfíìsì ọwọ́? Ọ bọ̀bọ̀ tó kọlà yẹn. Àwọn náà ni. Ṣé ìwọ ní kò má tajà mi fún wọn? Owó yìí mọ lọ́wọ́. Tó bá ti gbélé ìlú ẹ má tajà fún mọ́. Ẹ tẹ̀ ìdùnnú. Ṣé bí mi àti ẹ̀rí anírọ̀lẹ̀? Adé sọ pé ó dàrọ̀, so kí ló wá ṣe? Nǹkan míì ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wo, mo ń lọ school láàárọ̀ la. Dúró. Ṣé bí Sunday lájọ sọ? Sunday lájọ sọ lóòótọ́. Ṣùgbọ́n uncle mi tí mo sọ fẹ́ báwọn náà bá mi ṣàdìmíṣàn yẹn. Wọ́n wà lè wá báyìí. Wọ́n là ń jí lọ ni. Màámi, máa kí mi nìkan. Ìwọ nìkan. Mọ́tọ́lá ni mo mọ ohun tó ń ṣe ẹ́. Má jẹ́ ká torí tara wa nìkan ká dènà àti lọ síwájú ọ̀rẹ́ ẹ̀ jẹ́ ó máa lọ. Mo mọ̀ pé tẹ́ bá yàrá ń pa tara lágbára Ọlọ́run ẹ̀ ní yàrá ń pa tẹ̀yìn. Wo, mọ́mí ẹ má dà lóhùn. O ò lè miss me one bit. Mo ti ní phone number mọ́mí, so mo máa pè ẹ́ time to time ni. O tí n bá pè ẹ́ tó bá sọ ẹ̀, màá tún yọ sí ẹ lójú ẹ̀. Ẹ wò mí, n táwọn onílẹ̀ fi ń yé mi ó lè púpọ̀. Amárò mi tóbi títí káfọ̀ mẹ́bù sẹ́ni mi tẹ́ bá ṣe ẹyin dé àfi kẹ́ jáwọ́. Bàbá, really understand mi dáadáa. Kí ni nǹkan tó sọ tó ṣẹlẹ̀? Kí ni ìlú tó wà ń lọ? Mi Bọ́lá. Bá a bá mọ́pọ̀ lọ, bí ò bá jọ kọ̀ǹkọ̀, ṣe la máa ń jọ̀wọ́ ẹ lẹ́ o. Níbi tẹ́ ẹ bá dé yìí, ẹ fi mọ bẹ́ẹ̀. Bàbá,
ká jáwọ́ nù iṣẹ́ ta fi ń jẹ ta fi ń mu iṣẹ́ ta fi ń bọ́ everybody bàbá kí la fẹ́ máa jẹ tá bá jáwọ́ ọ̀nà fún lọ́nà ọ̀run o. ọ̀sìn wọn nífẹ̀ẹ́ tó ọ̀sọ́pọ̀ náà fún lọ́nà ọ̀run àmọ́ kẹ́ ẹ má bàa gbọ́ fún rọrùn òun lẹ́sẹ̀ gbọ́dọ̀ jọ̀wọ́ ọsẹ ilẹ̀ torí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ jáwọ́ àfàìmọ̀ kẹ́mi ó má lọ sí o. ṣó lè tó yẹn ni. omi bí èyí bá ṣe pọ́ ọmọdé yín débi ẹ̀rù tẹ́rù fi bá ẹ̀yin náà ní sátọ̀ mi wà bí alágbẹ̀rẹ̀ ti ń lurin lójú kan ọ̀rá mi ń bẹ̀ ni o àfi kẹ́ ẹ jáwọ́. Ogun àsọtẹ́lẹ̀ òkè ìparọ́ ìyàwó tó bá gbọ́ ikú tó bá ń gbojú gbẹ̀rín òwe ńlá mà ló ń pa fún ni. Oh, God. What should I do now? ọ̀rẹ́ owó ló jẹ́ mo bẹ́ẹ̀ tán òsì ló jẹ́ mo mọ̀ ẹ́ rí o ìṣọ́ táwọn mọ̀lẹ́bí tí wọ́n tiẹ̀ mọ̀ pé mò ń ẹ̀ sí tẹ́lẹ̀ tó ṣe ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta ó kọjá àfẹ́ ríro ni o. gbọ́dọ̀ lomi lè tó ya èmi lẹ́nu bẹ́ẹ̀ tó ṣe mí káyọ̀fì ni wípé àfi bẹ́ẹ̀ ni pé a lọ sórí móhùnmáwòrán a lọ ṣe public announcement pé ó ti wà lọ́wọ́ má jẹ́ kí n parọ́ fún ẹ olóṣèlú ayé wa. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ kó ló má da wa padà sáì dá o. àmì ẹ̀ pọ̀ báwo wà ní. bákan náà ni Felix ẹjọ pọ̀ bá mi get àwọn properties kan sí Abuja ó ti send àwọn pictures ẹ̀ sí mi gan ẹ̀ jẹ́ kí n fi wọn. Bọ́lá kí n má parọ́ fún ọ àwọn properties tí mò ń wò bí báyìí ó kọjá pé ó make sense pàápàá ó gba iyì ọ̀rẹ́ mi tètè lọ fún o. èmi náà rí pé ó dáa lóòótọ́ rí pé ó fine òun wà ní ṣe ní lọ wò wá màá mójú ara mi débẹ̀ ni. wà á mójú ara ẹ débẹ̀ o dẹ̀ tún rí yẹn sọ torí pé ojú àwo báyìí òun làwo fi ń gbọ́ bẹ̀ má jẹ́ kó pẹ́ rárá kó tètè lọ. eight money gbé ẹ̀ṣá eight money wà máa wá jẹyà kí wá jẹyà wá bọ́ àti mo ṣe máa nù ẹ̀ ni wọ́n ló máa tẹ́lẹ̀ máa ná ayé ẹ̀ bàjẹ́ àdúgbò wọ́n ló máa tẹ́lẹ̀ máa lójú tiẹ̀ èmi wá ìyàwó yà fọ́ síbẹ̀ màá nù ẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ ò ní dá ẹ̀ mọ̀. ẹni ìtàn àjọ kan bí ẹ ń fìtàn balẹ̀ ìgbà ò. Mọ̀dàlá ni ń ẹ̀ka sí. bó ni. ṣé wàá pa. mo wà pa èwo lẹ wá gbé wá o sóúnjẹ ẹyẹ ni àbí téèyàn. méjèèjì ni o ó wá kù sọ́wọ́ èèyàn tó bá máa jẹ àbí òní jẹ. ṣé oúnjẹ ẹyẹ làwọn ò wá jẹ àbí gbogbo èèyàn ti mọ̀ pé oúnjẹ ẹyẹ ni. ẹ lè try ẹ̀ wò tó bá máa dùn lẹ́nu. ìyẹn ò sí fún àwọn ilé ìkéré. ẹ wo lè tó ń ní nìyẹn so mo ní kí má ṣaláì má rà ló jẹ́ kí n ra wá. èmi ṣe tọ. ẹ wo ẹ má fọwọ́ jẹun náà dá. mi ní ṣe. ọ̀gá lánìí ìyẹn ní pé wọn náà máa mú nǹkan jẹ lẹ́nu géètì. irọ́ o ẹni tàn rè. ẹni àlọ́ ni mo pè é ìwọ náà máa ń ṣe ọmọ tó straight tó dáa tó yìí. irọ́ ọ̀gá o ẹni ìtàn tó mọ́ ń gbóúnjẹ yẹ wá fún wa òun rèé. ó tọ́ bẹ́ẹ̀ lóòótọ́ báwo ni my dear. ẹ ká sùn sá yes àlàáfíà ni sá. ó wà alright pẹ̀lẹ́ báwo ni
pẹ̀lẹ́ ọmọ dáadáa ní ẹlòtọ́. báwo ni ṣe wà pa. ọ̀rẹ́ ọ̀gá nù. láti wá ilé ayé ìlú lásán kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan. Don't take this personal. When we die, all of this ain't relevant. Yeah, I'm gon' tell you. I know they feel you. Gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Torí a ò lè mú nǹkan kan lọ. Ayé ò lọ bí ọ̀pá ìbọn. Sán owó. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Kìràkìtà ilé ayé asán. Asán lórí asán. Kìràkìtà ilé ayé asán. Gbogbo owó ilẹ̀ dúkìá asán. Benz, Rolls Royce, Range Rover asán. Vanity, all it is and everything, yeah. It's vanity, oh. Don't take this personal. All of this and everything ain't relevant. Yeah, I'm gon' tell you. I know they feel you. Gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. Torí a ò lè mú nǹkan kan lọ. Ayé ò lọ bí ọ̀pá ìbọn. Sán owó. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Làkàkà ilé ayé asán. Asán lórí asán. Gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán. Kìràkìtà ilé ayé asán. Asán lórí asán. Kìràkìtà ilé ayé asán.